lọmọ ń ṣe, iṣẹ́ kí lọkọ ń ṣe, iṣẹ́ kí ni ìyá ìyàwó ń ṣe. ẹ̀yin èèyàn mi ẹ kú dédé ìwòyí ẹ kú àsìkò yìí ṣe dáadáa lẹ wà. ẹ̀yin èèyàn mi tó ẹ farabalẹ̀ kí ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan láti mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú fídíò yìí. nítorí nínú fídíò tí ẹ ń wò lónìí ilẹ̀ ó ti máa gbọ́ bí Lizzy Anjorin ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó àti ọmọ rẹ̀ Priscilla pẹ̀lú ọkọ èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́. ẹ̀yin èèyàn ẹ farabalẹ̀ kí ẹ wá nǹkan fìdílé láti gbọ́ nǹkan tí ó ń ṣẹlẹ̀. tí ó bẹ̀bẹ̀ fowó tí ó bẹ̀bẹ̀ fọkọ òun ló jẹ́ kẹ́ lọ fi lọ́rin òhò nílùú onílùú. ọmọ ọdún mélòó gan lọmọ yìí tẹ̀ ń pariwo? ọmọ tí ò níṣẹ́ lọ́wọ́, ọmọ tí ò tí mọ báyé ṣe rí. ẹbí wọn náà lọmọ tó jù lọ. a ní kẹ́ fi social media yín ṣe nǹkan gidi. ẹ fi social media platform yín ẹ má fi distract àwọn Yorùbá wọ kòtò poverty tẹ́ gbẹ́ sílẹ̀ yìí tí 80% Yorùbá ti kó sí. òun sọ̀rọ̀ ọmọ yín ò bẹ̀bẹ̀ fowó, ọmọ yín ò bá bẹ̀bẹ̀ fowó bí ò bá bẹ̀bẹ̀ fọkọ. ẹ mọye donation tẹ́ ẹ gbà, owó téèyàn fi ń ṣoríire. tẹ́ ẹ bá bẹ̀bẹ̀ fọkọ kí lẹ lọ fi ṣe? ebo lẹ́ ń tó àṣírí ara yín pẹ́ ilẹ̀ gbọ́ bùkátà gbogbo wedding. ẹ ń deceive àwọn youth, ẹ ń ba yé àwọn youth jẹ. gbogbo ẹ̀yin ọmọ ọ̀dọ́ tẹ̀bẹ̀ sí ní gbé pressure láwọn ìyá yín lórí. mo lérò pé ìyá ẹ ti mọ bóyá máa lọ gba donation ṣe pepper dem wedding fún ẹ. àwa òótọ́ ọ̀rọ̀ làwa máa sọ. àwọn náà gbé fọ́tò mi síbẹ̀ o, tó bá gbé fọ́tò mi síbẹ̀ èmi ò ní ta sí wọn o. ọ̀rọ̀ lọ́rọ̀ kì í kàn mí. ọmọ yín ò bẹ̀bẹ̀ fowó, ọmọ yín ò bẹ̀bẹ̀ fọkọ. iṣẹ́ kílẹ̀ yín lọ́wọ́, iṣẹ́ kílẹ̀ ń ṣe, kí làwọn value tẹ́ ti hard mọ́ society. ọmọ táwa ló bẹ̀bẹ̀ fọkọ? ṣé ọmọ àwọn tó níṣẹ́ lọ́wọ́ ló ń bẹ̀bẹ̀ fọkọ ni àbọ̀mọ́ta ni? ẹ jẹ́ iṣẹ́ rí gbogbo ẹ̀yin òbí tẹ́ máa jẹun ọmọ. this is right time fún gbogbo yín kẹ́ lọ gbẹ́nu sí máìkì. Lizzy Anjorin ti gòkè odò káfárá tó já. èmi ti gbé tèmi débi kan. ẹ gbọ́ mi, èmi ti gbé tèmi dé ibì kan. it is not about olóṣó ni wọ́n àbò olóṣó kọ́ ni wọ́n. the problem is their influence in the society. àwọn ò bẹ̀bẹ̀ fowó, àwọn ò bẹ̀bẹ̀ fọkọ. ṣé ọmọ tí yín bẹ̀bẹ̀ fọkọ? ṣé èmi bẹ̀bẹ̀ fọkọ? ṣé gbogbo ẹ̀yin alálùbáríkà tẹ́ wà lé ọkọ ṣé ẹ bẹ̀bẹ̀ fọkọ? iṣẹ́ kí lọmọ ń ṣe, iṣẹ́ kí lọkọ ń ṣe, iṣẹ́ kí ni ìyá ìyàwó ń ṣe. àwa máa sọ tiwa fún yín bó bá wù yín kẹ́ ẹ gbọ́. ẹ rí i pé tábàkálé ní èjì àti over 10 years over 15-20 years tí àdótòṣì ti dójúlé Lizzy Anjorin. mo ń fi àdótòṣì gòkè ọ̀la ni. ìtumọ̀ ẹ̀ ni wípé you can take people off streets, you cannot take streets off people. You can take people away from success, you can't take success from people. Lizzy Anjorin is the definition of you cannot take success away from successful minded. ẹni tẹ́ ẹ dáwó fún ní àná ó wà náà tó influence ọmọ títí yín. bí àwa fẹ́ ni this is another building volcano. má gbàgbé pé aburú ló ń ṣe o, because òun àtolóṣe olódo failed actress Amebo Adotoshi Gistlover tọ́jọ́ sórí burúkú kiri. they have nothing good to offer the society. ẹ̀bẹ̀ fọ́kọ kí ló ní ṣe pẹ̀lẹ́ lọ́ṣẹ̀sìn nínú omi ìjàpá. ẹ̀bẹ̀ fọ́kọ ẹ̀ tó bá yẹ pé gọ́ọ̀mẹ̀ntì wa wọ́n pay attention sí society wa ni àti airport lẹ́ẹ̀kan ti gan yín lápá. fún pẹ́ lọ sílùú onílùú ẹ lọ bá íméèjì gbogbo obìnrin Nàìjíríà jẹ́. Àríkẹ́ kí ló ń ṣe ń bẹ̀ yẹn náà? You don't understand? tó bá jẹ́ pa ní ìjọba tó ń pay attention sí wa, how can a grown up lazy bastard
kẹ̀dẹ̀ fún odidi Nàìjíríà nírú íméjì yẹn pápápá ẹ ti kúrò lórí lọ́balọ́ba ẹ ti kúrò lórí àwọn artist ẹ ti kúrò lórí àwọn olórin ẹ ti fẹ́ sọ di country versus country. Ojú yín ajá ẹ kúrú pé gbogbo nǹkan tó ń ṣe lórí social media kò ní nǹkan kan ṣe pẹ̀lú mi. tó ẹ̀yin èèyàn ǹjẹ́ ti gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ ẹ ṣáà ti gbọ́ nǹkan tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí. ìjà míì tún ti bẹ̀rẹ̀ o lẹ́rìn Lizzy Anjorin Ìyábọ̀ Òjó pẹ̀lú ọmọ rẹ̀ Priscilla èyí tó ṣẹ̀ ṣe ìgbéyàwó. ẹ̀yin èèyàn tó ẹ ti gbọ́ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká pàdé ní comment section kí a lè sọ̀rọ̀ nípa nǹkan tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí. ẹ mọ̀ mi ẹ rí pé ohun tí Lizzy